Iṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi, iṣẹ́ la fi ń dẹni gíga. Ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà Ọlámídé. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí, bá a bá rìnrìn ká sọ pa rìnrìn. Ṣọwọ́ ń yá o, ṣọwọ́ ń yá, ṣọwọ́ ń yá o, ṣọwọ́ ń yá. Ṣọwọ́ ń yá létò ratata tọmọdé ń gbọ́. Ṣọwọ́ ń yá létò ratata tọgbàlagbà ń gbọ́. Àwa ń gbádùn ètò yìí o, à ń gbádùn ètò yìí o. Ṣọwọ́ ń yá létò, ṣọwọ́ ń yá ti dé. Jagunlabi wọ̀lú, alára àgbàyídá ti dé. Ogun lèkè sàmọ̀, ọmọráyé lógún. Ìkòyí ẹ̀ṣọ́, ọmọ adìyílẹ̀dógún. Jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́. Jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́. Ní mímì jọjọ, ní skunkẹ́lẹ́ tótótó. Ní mímì jọjọ, nípa àgbàyídá ti dé. Ogun lèkè sàmọ̀, ọmọráyé lógún. Ìkòyí ẹ̀ṣọ́, ọmọ adìyílẹ̀dógún. Jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́. Jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́. Ní mímì jọjọ, ní skunkẹ́lẹ́ tótótó. Ní mímì jọjọ, ní skunkẹ́lẹ́ tótótó. Aṣíwájú nínú gbogbo jagunjagun ayé mo tún ti dé. Adarí àgbà nínú àwọn oníjà òde ọ̀run ìwọlé mímọ́ kí káàbọ̀ sórí ètò ilẹ̀ o. Ọ̀kan làwọn tí ò ṣe é bárújọ́ lọ́kọ̀ rẹ̀ ọba mi Aláwọ̀ Àbí, ọba tí ṣe kí ni, ọba tí gbé ni látojú àlá, tí gbé ni wọlú ìlú olólà kó bá lè sọ ní dọlọ́lá ọlọ́là láì dé ibi àìkọlà rí tó sì jẹ́ pé gbangba wálé àbá yìí iná ni yóò fún ni lógo àtọ́lá téèyàn ọmọ ọgà sẹ́mi náà mo dà báyìí èmi náà mo tó báyìí èmi náà mo wè báyìí èmi náà mo rọ̀bọ̀ báyìí ńlá o ọba mi Aláwọ̀ Àbí gbẹ́ngbẹ́lẹ́kú tí ń dá ń bí òun ni hàn ẹkùn ọkọ Fáráò wọn nínú ẹkùn ọkọ Fáráò nìkan kọ ẹkùn ọkọ màámi ni ọpẹ́lọpẹ́ Ọlọ́run ṣé àgbẹ̀rẹ̀ gbogbo wọn sọ fún yín pé Ọlọ́run ọba tó fún mi lórí ọ̀fẹ́ báyìí tọ́jà máa wà báyìí tọ́jà máa wò mí báyìí tọ́jà mi ò jókòó báyìí tọ́jà kẹ́yìn náà wà ń bẹ̀ báwọn tí ó sì ń yẹ kí orin kan orin yìí wọ́n. Káyọ̀ rẹ̀ ṣàánú ọmọ ni ẹ̀rí mi ní mọ̀mí tẹ̀mí ọmọ ẹ̀ lọ. Nígbà tí mo ń bá wà ṣáì ṣe ní aṣọ fún mi pa mọ́ dókítà yá màmá mú mi sí ẹ̀mọ́ ni ẹ̀mí náà kàn fi ṣì dáadáa mà ní ọkọ mi gbàgbà tọkọ mi sọ fún mi pé ẹ̀mọ́ mi kọ́mọ̀wé rí. Mọ́nà pààrọ̀ mímì ìrìnàjò táàrin níbí ẹlágbára ń pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní sì wọ́n pàgbó tí mo gbé wá kò ní kárí àwọn mi ní ìyàwó mi ò fún wọn lágbo láti inú gèrè òkú àmì ilé ìtàn wa ń sọ ìní ẹ̀wà ayé èmi náà sì dé confusion dáadáa. Káwọn ṣàánú wa ni yàrá pé mo pọ̀ wọ́n wè wọ́n rọ̀bọ̀ mo ní ọ̀dùn mo ní kìnìún gbaski yaski miski yaski yagba yaski entertaining refreshing and tantalizing tàbí sọ pé kò pọ̀ kẹ́ ẹ́ ní kíni tó pọ̀ jù. Ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ máa kí yín káàbọ̀. Ṣé mo rí pé Yorùbá bọ̀ wọ́n ní ẹnba ti lọ tó jẹ́ mẹ́ta bó bá padà dé báyìí ẹ̀wọ̀n gíní o ẹ̀kú ilé eléyìí báyìí ní ìsìnkú tó jẹ́ mẹ́ta èmi àti ríra láàárọ̀ yìí náà mọ́mí ẹ̀rọ ra òun ń bọ̀. Mi kí ló yàn mọ́ mi ètò dókítà Lámídé ṣàwọ̀ ẹ̀yà yìí ojú tì mí o. Sábà Olúbáyọ̀ Lámídé yìí rèé ọmọ ayélujára ọmọ òkèdèrè lọ́gbọ̀n ọmọ ìkúgbà yóò bọ́ ọmọ ayé gidigidi ká tí ó di ọmọ fún òkèdèrè kọ́ mọ́kọ́ ìgbóngbó igi gbóngbó la fi mọ́lẹ́ ọba ọmọ lẹ̀tàn kí n tó lọ lókèdèrè wọn nítorí kíni wọn nítorí kọ́lá ọmọ bàá pọ́lọ́mọ ọlọ́lọ́ báyìí náà ló lọ̀sán alágbàlọ̀ lólórí MC tó ṣe kíni tó pọ̀ ńlẹ̀ fún oníjọba ọ̀fìjọba kingdom kílẹ̀ pé ààrẹ mẹ̀kúnnù káfàtà ní tilé toko ẹlẹ́fún lóye kì í ṣe èmi náà mo mu èmi á máa sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ ní kò mọ̀ kọ́lọ́nà ọba mi lódìdí fi ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ jíǹkì ọpọlọ tèmi tó fi sọ mí di ọ̀pọ̀lọpọ̀ láàrin pédépédé káfàtà ní tilé toko mọ́bí bó lè ṣe yìí dájú ẹ̀wọ̀n sílé òjò pátápátá lórí kókò ló bàtà wa pátápátá apàpàtà lórí àpáta fẹ́ràn akátápátá sẹ́nu ó jẹran akátá tó sì lórí àpáta pátápátá alápàtà bínú sí alápàtà àpáta tí alápàtà gbé sókè tàtàtà ọ̀pọ̀lọpọ̀ onípàtà ọlọ́run ọba mi Èdùmàrè ẹni kò jẹ́ kí àpáta tí alápàtà gbé sókè tàtàtà pa alápàtà ní pátápátá ẹ bá ń gbómi. Ẹ káàbọ̀ sórí ètò Ṣọwọ́nyá ní a máa sọ fún pé orílẹ̀-èdè kan iná ní Kaftan TV jẹ́ bẹ́ẹ̀ sì rèé Federal Capital Territory àwọn ètò rèé Ṣọwọ́nyá pẹ̀lú dókítà Ọlámídé mo pọ̀
mo wè mo rọ̀bọ̀ mo ní ọdún mo ní kìíní mo ga tó pẹ̀tẹ́sì ní tọ̀tọ̀rí ní skòńkẹ́lẹ́ tótótó ní firigidi fi àwọn èèyàn mà ti ń pè kẹ́ kí ló sì ṣẹlẹ̀ ẹgbẹ́ lọ ní bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ mi nù èmi náà mọ̀ bẹ́ẹ̀ ọkàn àyọ̀ kémi ẹ̀kan ìwé fẹ́ yín ni mo ti níyàwó sorry mi ti níyàwó mo ní fiancé ẹjẹ́ ńdọ́kẹ̀ lọ́hùn-ún lọ́dọ̀ Ẹlẹ́rìmọ̀sà Institute of Technology ká wá wọ abala abidi Olódùmarè àti ká kọ́kọ́ yọ ẹjẹ́ wọ abala abidi Olódùmarè náà ká tó lọ ọ̀dọ̀ Ẹlẹ́rìmọ̀sà Institute of Technology ṣé wọn pé ajá bí bàtà dídòjé ejò ẹ̀yẹ fífìlà gígèlè bàbá ti dórí kíni bàbá ti torí sí kẹ́yìn ò dúró síbẹ̀ sí sẹ́lẹ̀nsẹ́lẹ̀ Ọlọ́run ọba mi Olódùmarè Ọlọ́run tí í ṣohun gbogbo tí gún gẹ́gẹ́ sí sẹ́mìnì jọjọ rèé Ọlọ́run ọba mi aláwọ̀ mi ní jọjọ tí máwọ̀ tuntun bọ̀ wáyé ilẹ̀ o sí sáàmù ayọ̀ fún gbogbo ẹni tó bá mọ̀ wọ́n kà dáadáa èmi náà ka ara rẹ̀ ìpín tó máa bọ̀ wá sí sáyẹ́nìyàn Ọlọ́run ọba mi tó yẹ pé òun ló lórí gbogbo aṣọ nílé ayé sí sálúbàtà lọ́lọ́run ọba mi Olódùmarè tí kì í jẹ́ kẹ́gbìn ogún yẹn kódà ẹni tó jẹ́ àlejò mi lónìí ká ní pé kọ́ bàtà wá níbà ní bóyá sẹ̀lẹ̀ ni wọ́n ti wà mọ́ bàtà wá torí nǹkan má bà sí súnmisọ́lá lọ́lọ́run ọba mi Olódùmarè òun ló súnmi débi mo dé yìí sí sọ̀rọ̀ tí fọlọ́rọ̀ ọlọ́rọ̀ sọ òun ni èmi ọ̀bá sọ́lọ́run ọba mi Olódùmarè ń tẹ̀mí níyì ẹ̀mí máa pè ní kíni ẹ̀mí máa pè lẹ́bùn sí sẹ́nimọ́lé tó wà lọ́lọ́run ọba mi Olódùmarè òun ló ṣe gbogbo àwọn ọ̀tá àríwálé nínú ẹ̀kọ́ wọn bá ti gbádùn rẹ̀ nígbàjú nígbà tí mo ní Olúwa sọ pé wọ́n kàn lùgbàjú Olúwa rẹ̀ ni mo lọ́nu jílẹ̀ ń sọ yìí sí sọ̀yànsẹ̀yàn ni Ọlọ́run tí sọ ẹrù ìbànújẹ́ kúrò lórí èèyàn òun ló sọ ẹrù ìbànújẹ́ kúrò lórí èmi dókítà Ọlámídé àti gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí yìí náà sí significant God Ọlọ́run tó ṣe kí ni tó lálà ó ga ju gbogbo ayé lọ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ Ẹlẹ́rìmọ̀sà Institute of Technology ìyẹn láàfin ṣojú ọjà fún tòní bí bá ti wá padà dé handsome boy gbogbo ẹ̀yin tẹ̀ ti níyàwó ìbánikẹ́ fẹ́ bọ̀bọ̀ tí a lè ṣe bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè wa ayò ọgbà àmọ́ ìgbà tí lọ́kọ ẹ máa wọ ẹ ti lọ́kọ lónìí àdúrà wo lè yí padà gbà lórí ẹ gbọ́ mo sọ̀rọ̀ àṣẹ àmì òróró tá a fi yàn mí pọ̀ ó lágbára ṣé nígbà tí màmí ń dín ẹja lọ́wọ́ òróró yẹn kàn ta sí mi lórí mo ní mọ́ ìní kí nìyẹn wọ́n lámì òróró ni mo ní yes ma mo kàn gbà bẹ́ẹ̀ mo ń lọ mo ń bọ̀ mi ò tí ì dé. ìmọ̀dára nílé ayé Ẹlẹ́rìmọ̀sà Institute of Technology iná ló ní ká má fòyà other courses like computer software engineering computer hardware engineering tó fi mọ́ networking and system security kò tán síbẹ̀ rárá professional diploma wà ní sẹpẹ́ bẹ́ẹ̀ láti wọ́n bá àwọn short training ọlọ́sẹ̀ méjì ọlọ́sẹ̀ mẹ́ta fún on the job training ẹ má gbàgbé o Ẹlẹ́rìmọ̀sà Institute of Technology agbàṣẹ́gbòǹtẹ̀jọba bẹ́ẹ̀ sì rèé certificate wọn wà equivalent OND ẹ̀dẹ̀ levy continuing computer engineering láwọn iléèwé fásitì gbogbo nílẹ̀ yìí àti lókè òkun àti wípé ilé ìgbé wà fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ pẹ̀lú ààbò tó yanrantí Ẹlẹ́rìmọ̀sà Institute of Technology wà ní òpópónà Ẹdẹ Ẹ̀rìn Ọ̀ṣun ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ sì tún lè kàn sí wọn lórí ẹ̀rọ ayélujára info@eit.edu.ng tàbí kẹ́ ẹ pè nọ́mbà yìí 08062916746 Ẹlẹ́rìmọ̀sà Institute of Technology ìdánilójú ẹ̀kọ́ tó yè kooro. ìmọ̀dára nílé ayé Ẹlẹ́rìmọ̀sà Institute of Technology iná ló ní ká má fòyà other courses like computer software engineering computer hardware engineering tó fi mọ́ networking and system security. ó sẹ́mi nìjàjà sí mi létí ó ń ṣe mí ròmọ́ròmọ́ ó ń ṣe mí bí kí n wọlé síbẹ̀ ó ń ṣe mí bí kí ẹ má máa rèrè kú orí program làwọn ẹ̀ṣọ́ra ayé owó ni ẹ ó ń ṣe mí bí kí n wọlé sórí program mo sọ àbẹ̀wò ni mọ́mì ọmọ máa ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yìí ní kíni ẹni dọ́lọ́run ti sàánú mi ẹ káàbọ̀ padà lábàárà ojú ọjà àti àṣebẹ́ẹ̀ta lọ́hùn Ẹlẹ́rìmọ̀sà Institute of Technology tẹ́ ń bẹ ní Òkè Àwésì ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́hùn ìgbẹ́ ni a wà nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n ń bẹ ní òpópónà Ẹdẹ lókè Àwésì ní Ẹ̀rìn Ọ̀ṣun gangan ni a wà mo sì ti sọ fún yẹn náà ti gbọ́ báwọn àkọ́kọ́ ni wípé wọ́n ní ilé ìgbé ànígbà tèmi náà débẹ̀ wọn ò fẹ́ wá mọ́ èmi mo fẹ́ máa ṣépè fún àwọn tí wọ́n bíìdì ilé ìwé tí àwa lọ ń gbà wọn mọ́ ọkọ mi ò ṣépè fún ọkọ mi sólé fún wọn torí ẹ̀kọ́ tá a rí kọ́ ń bẹ̀ kárí irú ilé ìgbé yìí ká nípa wà rí ni àwọn ò ní gírájúwèsì ẹ mọ̀ pé àwọn hostel kan wà bẹ́ẹ̀ pé ẹ máa gbé bẹ̀ wọ́n sọ fún yín pé kẹ́ ẹ lọ kíláàsì ẹ sọ pé no ó máa wù yín kẹ́ ẹ fẹ́ẹ̀lì tẹ́ ẹ tún lé ọlọ́run yìí jẹ́ àrífẹ́lì ẹ̀ lágbára ọlọ́run ilé ìgbóhùn ó ṣe kí ni ó san mọ́ná àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì tó wá ní wípé eléyìí tí àwọn èèyàn irú àwọn ará ìlú sìn tá a kàwé tán táwọn wáṣẹ́ káàkiri kò yín wò sí ní Ẹlẹ́rìmọ̀sà Institute of Technology ẹ̀rẹ́ bá ti kàwé tán ṣe mọ̀ pé ẹni tó bá ṣe computer software system hardware ẹni tó bá hard ní wọ́n pè ní hardware eléyìí tó bá soft ní software mo sì rántí wọ́n ní security system network kan náà bẹ́ẹ̀ ẹ̀ka ẹ̀kọ́ kan tún ní o security kankan nìkan mo mọ̀ ọlọ́dẹ
wọn pọ̀ lọ́dẹ ní security ìyẹn àwọn bàyà wọn mọ̀ sọ lọ́dẹ ní ẹ̀yẹn kan tí ẹ̀ débẹ̀ náà bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ̀yin náà mọ̀ pé nǹkan gbé nǹkan hanu nǹkan pọ̀ ńlẹ̀ ó yàtọ̀ ó yàgbá yaski miski ẹ̀yìn ní kíni dókítà ẹ jẹ́ ń wọnú abala gbé yẹ̀wò ta ní bẹ nílé agbára fún tòní mo wọ inú ibú lọ mo lọ bá Olúwẹ̀rí a ní Olúwẹ̀rí mo fẹ́ mú ọkọ rẹ wá sókè ní láéláé kó wọn ò ní gbà ní kíni mo bá Olúwẹ̀rí jà mo dá Olúwẹ̀rí wà rò pé nígbà tí mo dá àwọn yìí kí lòun ṣe bóyá kó wọn àtọkọ òun kó máa bọ̀ wá sókè mo ní no ẹ̀yin àtọkọ yẹn ilé wá sà ẹ jẹ́ kọ́kọ́ yín nìkan máa bọ̀ kọ́ máa sọ pé mo gbé omi wá sórí ètò ta ló ń tọ̀ wọ́n onímọ̀ ẹ̀rọ ìgbàlódé àwọn eléyìí wọ́n pọ̀ ńlẹ̀ alákọ̀ọ́kọ́ wọ́n handsọ onímọ̀ nípa handsomeness ẹ mọ̀ pé kéèyàn dáa wọ́n sọ fún yín báyìí bẹ́ẹ̀ lọ́kọ àdúrà yín ti gbà wọ́n ní ìrírí ríran sí yín ẹ rò pé bóyá lórí iṣẹ́ wọn wá lẹ́ẹ̀tì ṣe kínni lẹ́ẹ̀tì rọkọ ẹ wo ọkọ tẹ́ ẹ bá ti rí gbámú bí ẹ máa mú lọ ilẹ̀ ní ta ló ń tọ̀ wọ́n àwọn náà ni ẹ jẹ́ wọn dárúkọ wọn fúnra yín ẹ bá mi kí àwọn ará lé. ẹ káàsán àbí ẹ káàárọ̀ níbikíbi tẹ́ bá wà kí ló kọ yín lẹ́kùnrẹ́rẹ́. orúkọ tèmi ni Olúdáyọ̀ Ibrahim. kí ni iṣẹ́ tẹ̀ ń ṣe. mo jẹ́ digital marketer àti data analyst. àwọn olóyìnbó pè ní data. olóyìnbó náà ló pè dá professional mo bọ́ pè ní Yorùbá. wọ́n ti ń pè ní Yorùbá àwọn ni wọ́n máa ń yànnàná bí nǹkan ṣe ń lọ tí wọ́n lè gbé ìṣirò lé bí ojú ọjọ́ ṣe rí wọ́n lè gbé ìjíròrò sí bí ìwé kan ṣe bí ó ṣe rí ok ọ̀dà a ti lọ kó ìmọ̀jọ ní àhín o àkómọ̀jọ ní àhín o bó láti wá papọ̀ tí ó dòdìdí iṣẹ́ tí àwọn ń ṣe òun nu ẹ má wọ́ọ́rì ẹ lè máa fi èbó sí èmi náà ti mọ̀ pé kò jọra wọn ọmọ ìlú Ìgbò ni Olúdáyọ̀. ọmọ Ìkirè ni mí ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúwàbí. ìpínlẹ̀ ọmọlúwàbí ẹ̀yin àti péjú nǹkan ẹ gbéraga jù ẹ gbéraga ìpínlẹ̀ ìwé ìpínlẹ̀ ọmọlúwàbí ní kíni nǹkan tẹ́mi fẹ́ láìkè yín tí a fi máa jọ rẹ̀ ó ní ti dòdò dúdú ẹ̀mí láìkè dòdò ń tèmi ẹlẹ́kìn kọ́kọ́ bẹ̀rẹ̀ ní àhín ṣé nígbà tí ẹ ti kọ́ sọ pé data analysis náà ẹ dàbí pé ẹ kàwé ẹ lọ primary. mo lọ primary. mo lọ secondary. ó di méjì. mo lọ university. ẹ tó lọ fásitì. bẹ́ẹ̀ni. ọgá ọlágara fásitì bó lọ lọ. Federal University ti ìlú mọ̀ọ́ká náà ni. ìgbéraga tó. Federal University of Technology Àkúrẹ́ #1 ní Nàìjíríà. abẹ́ ẹ̀rọ lọ. alára ní gbọ́ àwọn àgbà ṣé àwọn pé bábìlì ẹ̀ bá fẹ́ wọlé òun náà bẹ̀rẹ̀ yóò wò pé kẹlẹ́ rẹ̀ sànù wẹ́ẹ́ #1 náà ni gbogbo eléwò téèyàn bá ti lọ #1 ní ọ̀jẹ̀. ẹ jẹ́ kí abẹ́rẹ́ ní àhín arákùnrin Olúdáyọ̀ nígbà tí ẹ wà léwe kí ni iṣẹ́ tó kọ́kọ́ wù yín wípé ẹ fẹ́ ṣe ẹ mọ̀ pé bàbá wa ní secondary school wọ́n sọ pé I want to become a doctor I want to be èwo ló wu ẹ̀yìn gbà náà lọ́hùn. tẹ bá ń ríran kódà ẹ máa ta. mo ń rí. nígbà tí mò ń dàgbà bọ̀ ohun tí mo gbọ́jú mọ́ ni pé mo fẹ́ di dókítà. abẹ́rẹ́ Ọlọ́run medical doctor. kì í ṣe dókítà tèmi. ó ní mo ṣe yànnà náà medical doctor. medical doctor. àmọ́ nígbà tẹ wá parí kí ló mú yín tẹ wá iṣẹ́ wo lẹ wá lọ kà nílé ìwé gangan. pẹ̀lú ìfẹ́ lọ́run iṣẹ́ tí mo kà náà nǹkan tí gbogbo yẹn náà máa fẹ́ kà náà ni electrical and electronics engineering. nígbà tẹ wá lọ ṣe electrical and electronics engineering electrical ẹ láìkí obìnrin ni ìtorí ẹlẹ́ńbẹ́nu ẹ̀ electrical mélòó lẹ́ ń kànú àwọn ẹ̀lẹ́ tí ń bẹ ní àbí kò yé mi ní àbí electrical and electronics engineering ó ní ṣe pẹ̀lú ohun èlò mo tán ló ní studio tá a wà yìí ara àwọn èròjà iṣẹ́ tí electrical electronics engineering ṣe. èmi rò pé bóyá ẹ̀lẹ́ nígbà mo sọ pé ẹ̀lẹ́ kejì nígbà tí wàá lọ ṣe electronics and electrical kí ló débi data analysis bó ló ti jẹ́. ẹ ṣe gan ó dé wà lára nǹkan tá a máa sọ ní èyí tí mo gbàgbọ́ pé a máa sọ lénìí. electrical and electronics engineering ó jẹ́ course tó wide gan and nínú ẹ̀ a ní communications a ní power a ní telecoms àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nígbà tí mo kúrò nílé ìwé tí mo graduate mo pé Ọlọ́run adúpẹ́ o Sàbúkèrè ó tún yá lọ sí àgùnbánirọ̀ àdì kọ́pà Ọlọ́run mo ṣe o thank God o congratulations you shall be a favour market. abẹ́rẹ́ Ọlọ́run gbogbo yẹn ṣe máa ń sọ favour market pé shall be a favour ìlérògò pé shall not be a labour market wọn lè sọ pé ìsàbí dókítà Ọlámídé market. so ìgbà tí mo wájú kò pé kí ni mo fẹ́
táwọn fẹ́ kọ sítórì ayé mi fún bí wọ́n fẹ́ ti bẹ̀rẹ̀. ẹ jọ ẹ má bínú èmi láìkì kéèyàn máa sọ tí mo bá láìkì ẹ fẹ́ kọ sítórì ayé yẹn ẹ jọ ẹ̀yin jẹ́ fúnfún olóòsàn ọkọ ẹ̀sùn ńlẹ̀. so nígbà tí mo wá jókòó fín tí mo wò pé okay kí ni ó ń lọ kí ni mo lè ṣe mo wá rí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tí mo lè ṣe particularly in digital marketing majorly mo wá rí pé àwọn wo ló ń tribe àwọn wo ni wọ́n tí wọ́n lọ́nà àbáyọ ní ara àwọn ọ̀rẹ́ tí mo ní mo network mo béèrè information nígbà tí mo wá ní session pẹ̀lú kan lára àwọn mentor mi wọ́n ní wáyé tí mi ṣe consider IT as a course in particular torí mo ní good knowledge particularly tí mo rí jẹ́ electrical engineer pé I should consider pé kí n wo IT ìyẹn ẹ̀rọ ayélujára bẹ́ẹ̀ ni so àwọn òpin nínú IT ó broad gan ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni o lè ṣe nínú IT mo wá fi mú ìlànà data science lẹ wá fi mú ẹ wá kọ́ńpa ẹ̀ dáadáa bí ẹ má bínú o ṣé ìjọba lẹ̀ ń ṣiṣẹ́ fún báyìí àbí ẹgbà wọn gbà ń ṣiṣẹ́ tẹ̀ ń ṣe. mi ò ṣiṣẹ́ fún ìjọba a máa ń gbaṣẹ́ lọ́wọ́ ìjọba ṣùgbọ́n mi ò ṣiṣẹ́ fún ìjọba. ẹ má bínú ẹ ń bá ṣiṣẹ́ fún ara yín ni. bẹ́ẹ̀ ni. ṣé àìríṣẹ́ ìjọba ló wá jẹ́ ẹ̀kẹ́ ronú bẹ́ẹ̀ ni àbí bò. èròǹgbà kódà àwọn tó wà níṣẹ́ ìjọba gan èròǹgbà wọn ni wípé kò níṣẹ́ tó lè control àkókò rẹ̀ kò níṣẹ́ tó yẹ pé mọ̀ pé tó bá fi ìlàkàkà sí bó bá ṣe fi ìlàkàkà sí náà wá ṣe rí owó sí so kò ṣe pé àìríṣẹ́ ìjọba náà tààrà onígbà náà bóyá tí n bá rí bóyá mi bá ti wà níṣẹ́ ìjọba ṣùgbọ́n kò ṣe nítorí pé mi ò níṣẹ́ ìjọba àbí mi rí opportunity níbẹ̀ ni a ṣe ń ṣiṣẹ́ wa. ẹ má bínú o tí n bá wò ó ká sọ pé ẹ̀yin fúnra yín báyìí ẹ ti ní okòwò fúnra ara yín nù àbí. a ní group of company ta partner pẹ̀lú. tẹ́ ẹ tún partner pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wá partner pẹ̀lú wọn ẹ má bínú ó yẹ kí n kọ́kọ́ béèrè kan bẹ́ẹ̀ ṣe wá partner pẹ̀lú group of company yìí ẹ lọ́kùn ṣé group of company tẹ́ ẹ partner pẹ̀lú ọ wà sórí ṣọwọ́ ń yáṣá. tọ́wọ́ ti tásìkò láti wá. ó ti tásìkò àsìkò rẹ̀ ẹ má bínú ẹ̀yìn ara yé kí n bọ́ sí serious torí èmi on serious element ni mí látọ̀run wá mo gbàgbé seriousness sọ̀rùn ni ẹ má bínú. now ìbéèrè mi ni wípé bó o lè ṣe rí ojú ọjà orílẹ̀-èdè yìí sí báyìí like nígbà tẹ́yìn ẹ̀dá ní tiyín ká bá sọ wípé ẹ̀ẹ̀dá ní kọjá pé ẹ̀ ń ṣiṣẹ́ ìjọba ṣé ẹ rò pé ẹ ti di tẹ̀ dì í àkọ́kọ́ ẹ̀ẹ̀kejì ṣé ẹ rò wípé ẹ lè máa dán bẹ́ẹ̀ ṣe ń dán ẹ̀ẹ̀kẹta ni wípé ojú ọjà ṣé ẹ rò pé ojú ọjà orílẹ̀-èdè Nàìjíríà yìí ọgbà kéèyàn ó ṣiṣẹ́ ìjọba nìkan kó má níṣẹ́ tara rẹ̀. máa fi èsì sí ìbéèrè yín lọ́nà yìí mo máa ń ṣàwàdà lọ́pọ̀lọpọ̀ tí n bá ń bẹ́ẹ̀ tí n máa ń lọ síbi iṣẹ́ táwọn ará ilé bá ń kí mi pé ẹ ti ń lọ bí iṣẹ́ ni ṣé ìdíkẹ́ mo ti gbé báàgì ni. ìyẹn ni pé tẹ bá ní ká wojú ọjà ó ní pé ẹ lọ sí airport kẹfì mojú ọjà ẹ lọ sí ẹrí báwọn táwọn èèyàn bá ń kó lórílẹ̀-èdè ẹ̀ wọ́n máa ń dì mọ́ra ọgbà á máa kó oríire o pé ojú ọjà nìyẹn owó tí mo tún máa ń sọ fáwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ni pé tó bá fẹ́ mọ iye tó owó tó fẹ́ mọ bó ṣe tó bó ṣe fẹ̀ sí owó tó ń gbà lóṣooṣù àbí owó tó ń gbà lọ́dún bóyá kò ṣe sí dọ́là wà mójú ọjà. owó tó ń gbà lóṣù àbí lọ́dún ilé ìwòrán wa gbé wá sórí ètò yìí lọ. kò ṣe sí dọ́là kó wá mọ iye tó wá mọ iye tìlú iná tó kó mọ ibi tá a wà. kó wá mójú ọjà. bẹ́ẹ̀ ni kó mójú ọjà. ọlọ́run ọba mi Èdùmàrè ọ̀dà ẹja ṣe báyìí nítorí eléyìí ibi tẹ́ ẹ tún gbé mi yọ òun tún lágbára gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ jẹ́ pé data analysis iná lẹ̀ ń ṣe now iṣẹ́ yìí bẹ́ẹ̀ ṣe rí yàtọ̀ sí pé àwọn à ń ṣe àgbẹ̀dẹ à ń ṣe kinní kan ṣé èèyàn náà kọ́ data analysis láì lọ léèwé. inú mi dùn fún abala tẹ́ ẹ tì mí sí ibú. ìwọ ìbú kọ́ mo tì í sí ẹ̀yìn tó ń lẹ̀. mo rí pé ńgbà tá a bẹ̀rẹ̀ ètò ẹ bẹ̀rẹ̀ pé ńgbà tí mo wà ní kékeré iṣẹ́ wo ni mo fẹ́ ṣe mo ní pé mo fẹ́ di medical doctor bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn tó bá wà ní age range mi nígbà yẹn lọ́hùn tó wà ní ọjọ́ orí yìí wọ́n fẹ́ béèrè pé iṣẹ́ wo ló fẹ́ ṣe lèmi àní engineer wọ́n á ní medical doctor kódà bí á díẹ̀ lára wọn á ní òun fẹ́ ṣe teacher àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n láyé sìn a ó rí wípé tababẹ̀lẹ̀ ọmọ kékeré mi láti kékeré ó lóun fẹ́ di artist ó lóun fẹ́ máa kọrin ẹlẹ́mìlẹ́ òun fẹ́ jẹ́ kódà. ó fẹ́ máa kọrin bíi dókítà Ọlámídé. bẹ́ẹ̀ ni ó lè ní òun fẹ́ máa ṣe òun fẹ́ máa draw òun fẹ́ jẹ́ footballer ohun tí mo try àti sọ ni wípé ohun tí èèyàn á fi dọlọ́lá láyé Ọlọ́run ti fún ẹnu yín ni ọ̀rọ̀ ni ẹlòmíì kẹ̀dẹ̀rẹ̀ ẹlòmíì kẹ̀dẹ̀rẹ̀ ọpọlọ ní títí ẹ̀ fún àpẹẹrẹ Jẹ́jẹ́ Okocha ibo ní nǹkan tó fi mèkì owó wà láyé ìgbà tiẹ̀ ẹsẹ̀ ni Cristiano Ronaldo àbí àwọn fúbọ́là tó lórúkọ bíi Mason Mount of Chelsea ẹ máa rí pé ẹsẹ̀ lòun fi mówó tiẹ̀ wọlé bẹ́ẹ̀ gẹ́gẹ́
IT ta generally ó yẹ kí ó rí pé ó wọnú ẹ̀ ó need the basic knowledge. Basic knowledge dípò gbọ́dọ̀ mọ ètò ìṣirò ní arithmetics o gbọ́dọ̀ mọ normal arithmetic o gbọ́dọ̀ mọ pé 2 + 2 is equal to 4 àbọ̀ 2 + 2 a máa jẹ́ 22. bẹ́ẹ̀ tẹ́wọ́ ti ṣe lọ́nà ní ṣùgbọ́n o gbọ́dọ̀ ní àwọn basic educational foundation kó lè pé o sọ pé o fẹ́ delve into data analysis as a whole. Ṣùgbọ́n a rí ní àwọn ìlú kọ̀ọ̀kan bíi China àti developing countries àwọn ìlú developed countries like Indian àtàwọn ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ètò ẹ̀kọ́ IT wọn láti kékeré kódà irú Brazil fún àpẹẹrẹ tó wá fẹ́ jẹ́ footballer ó lè bẹ̀rẹ̀ láti bí ọmọ ọdún 7 ọdún 6 ó ti bẹ̀rẹ̀ sí ń kọ́ nípa football àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní ìlú Indian ní China tó jẹ́ developed countries ẹlòmíì ti bẹ̀rẹ̀ journey IT ẹ̀ láti kékeré wá mo lérò pé tó wọ́n jẹ́ pé àwọn ìmọ̀ tí mo ní nísìnyí mo ti ní fún bí ọdún 5 sẹ́yìn bóyá mi bá ti blow jù báyìí lọ. Ẹ má blow torí àdúgbò wa yìí like blowing. Ẹ jẹ́ kí n tún béèrè ìbéèrè yìí ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀dọ́ báyìí irú ìmọ̀ràn wo lẹ wá lè gba àwọn ọ̀dọ́ ẹgbẹ́ ọkùnrin ni ẹ má ti sọ̀rọ̀ obìnrin báyìí ẹ gbọ́ obìnrin náà irú ìmọ̀ràn because now ẹ kàwé electrical and electronics ẹ wá di data analyst ọ̀nà kan lẹ́sìn gbàdébẹ̀ ọ̀nà kí ló dé tí ó ṣe wá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lónìí yahoo iná ni àwa máa ń ṣojú sí mo fẹ́ kẹ́ ẹ gba àwọn ọ̀dọ́ tó jẹ́gbẹ́ yín báyìí tá a jọ jẹ́rọ̀ báyìí nímọ̀ràn lórí ẹ sọ̀rọ̀ nípa ẹsẹ̀ ọwọ́ lórí ẹ̀bùn téèyàn bá ní ẹ̀yin bọ̀ sọ́dọ̀ àwọn òbí o ẹ kọ́kọ́ bá ń gbà wọ́n nímọ̀ràn náà. ọmọ ìyá mi gbọ́ mi dáadáa sórí láìfù yìí kò easy àwọn olóyìnbó tán sọ pé life is good tí wọ́n sọ ṣùgbọ́n kó tó di pé good process wà tí wọ́n máa go through tó bá lóò kàwé gan every year ní Nigerian universities institution polytechnic wọ́n produce about 600,000 graduates ní Nigeria. Ok iṣẹ́ wo ló wà tó fẹ́ ṣe láti fi bẹ́gbẹ́ pé on a global standard ó ní láti consider technology. Mo ní encounter pẹ̀lú mọ́mí ọ̀rẹ́ mi kan wọ́n sọ pé ṣé kìí ṣe pé ọmọ mi ti ń ṣe yahoo ó ní mọ́mí kílẹ̀ rí ó ní ọ̀rẹ́ akọ̀ máa gbé fóònù títí a máa make call kíní kan a máa make call ká máa tó bí ká tó dé àti wálé mọ́mí mo ní kí wọ́n fún 11 ọdún ni ó lè fáwọn 100,000 iṣẹ́ wo ló ń ṣe mọ́mí digital marketer ní mí kéèyàn máa tẹ olùtajà lórí ẹ̀rọ ayélujára. So but COVID-19 wá dé ó wá pẹ̀lú wọn nílé kò lè travel nílùú Ìbàdàn kò lè travel wá so ó wà pẹ̀lú wọn ó bá ní mọ́mí mi ẹ fẹ́ mọ nǹkan tí mò ń ṣe ẹ jókòó ẹni ẹ̀ bá mi máa dá sí báwo ọjà ṣe ń lọ ẹ̀ló báwo ọjà ṣó ti dé Kánò ó ti débẹ̀ bá mi send owó ọjà tó ń gbọ́ fún ẹ̀ òfojú kan ní COVID-19 he made more than $1 million ojúmọ́ mi rẹ̀ wọ́n gbé àwọn lóòótọ́ ayé tẹ́ ń wọ ìyẹlẹ́mí àwọn ànulẹ̀ kò ní jáde ara mọ́tò àwọn ànulẹ̀ kò ní jáde aralẹ̀ àwọn ànulẹ̀ kò ní jáde adé olókìkí láyé ọmọ ìyá mi jára kúrò ní ọ̀rọ̀ pé òun ṣe yahoo àbí kíní kan kìnìún there are many legal things tó lè ṣe fún àpẹẹrẹ consider IT ní gbogbo iṣẹ́ tó wà láyé yìí sà pé à ń ṣiṣẹ́ mídíà à ń ṣiṣẹ́ dókítà iṣẹ́ kan tó máa mú ẹ jẹ́ tó máa mú ẹwà side by side tó máa mú ẹwà ní ìkẹgbẹ́kẹgbẹ́ pẹ̀lú ọ̀dọ́ ní gbogbo oríkàkiri àgbáyé òun ni IT nígbà tó bá mọ̀ níbí lẹ́nu tó wà ní India náà mọ̀ kàkà level of growth wà o level wà o ṣùgbọ́n nǹkan tó bá lè dá lára ní Nàìjíríà ẹni tó wà ní Nàìjíríà tó bá ní rúmọ̀ tó ní tó wà ní òkè òkun òun náà lè dá torí pé IT nìkan ló mú gbogbo wa wá sí global equity across the globe so consider IT. Ẹ jẹ́ kí n tún wá béèrè ìbéèrè yìí ǹjẹ́ dáàdì àti mọ́mì ṣé wọ́n support yín nígbà tí ẹ wá tẹ dive into IT tẹ́lẹ̀ wà yìí. lóòótọ́ mo láwọn òbí tó yẹ pé wọ́n wà very supportive. Wọ́n kàwé àbí. wọ́n kàwé mo láwọn òbí tó wọ́n máa ń support gbogbo idea tàbá ti mú wá. mo tẹ́lẹ̀ ṣe máa support ni wípé wọ́n rí pé ok ẹni táwọn ọmọ táwọn bí ó jáfáfá pé táwọn bá ṣe pé òun fẹ́ ṣe nǹkan báyìí ó ti dúró àwọn náà tó bá wá mú èèyàn tó wà ní ọ̀nà ọbẹ̀ wọn nípa lọ́bẹ̀ ẹni báyìí sọ̀rọ̀ bí wọn náà tún advice mo dẹ̀ láwọn ẹ̀gbọ́n tó ti lọ ahead of me ní IT tó fà mí lọ́wọ́ sókè ó jẹ́ kí journey yẹn wà. kó ràn yín lọ́wọ́ tọ̀ ẹ náà gbé mi bá fẹ́ kọ̀ báyìí mo mọ̀ pé ẹ̀mí sọ pé kí n mú wá ẹbí máa fẹ́ èwo ni ẹ ti dé o bí máa fẹ́ kọ̀ báyìí yóò tó oṣù mélòó ọjọ́ mélòó àbí ẹ gbowó lọ́wọ́ èmi náà. ẹ dàbí ọ̀rọ̀ ọ̀gá mi kan ni wọ́n máa ní it is a journey. ìrìn àjò ni ẹ̀kọ́ nípa IT ó ń ṣe pé
ó dàbí ọṣẹ mẹkáníìkì tẹ́ mo fẹ́ kọ́ bó ṣe ń yọ jíà lẹ́nu ọ̀la àmọ́ rí mọ́tò spare part kan màá kọ́ mi bó ṣe ń yọ bírèkì pé àmọ́ wá ní mo fẹ́ ṣe freedom nídìí iṣẹ́ IT tó wá fẹ́ kọ́ data analysis ni o AI ni o robotic ni o VR AR àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí nǹkan tó ń jẹ́ pé mo máa parí ṣùgbọ́n wàá kọ́ dé level kan ẹ̀rù lè bà mí tí máa wá ìdojúkọ màá lọ sọ́dọ̀ àwọn tó tún mọ̀ jù mí lọ àbí thank God fún YouTube wàá rí àwọn nǹkan tó tún lè kọ́ níbẹ̀ láti fi lè kẹ́kọ̀ọ́ yege ṣùgbọ́n fún ìbẹ̀rẹ̀ tí wọ́n máa ní seriousness o lè kọ́ fún àpẹẹrẹ data analysis o lè kọ́ fún oṣù 4 oṣù 5 depending on àwọn nǹkan tí wọ́n fẹ́ kọ́ níbẹ̀ tó ní ó pọ̀ dáadáa. ọ̀dà ẹ bá mi gba àwọn òbí tí ń bẹ nílé tó jẹ́ pé àwọn ọmọ wọn ìfẹ́ kọ́ṣẹ́ kankan àbí àwọn ìfẹ́ kọ́ ọmọ wọn kọ́ṣẹ́ wọ́n ṣàfẹ́ kó ṣáà kàwé kó ṣáà di dókítọ̀ kó ṣáà ẹ bá mi gbà wọ́n mọ̀ràn. ẹ̀yin òbí wa bàbá àti màmá a mọ̀ pé ẹ mọ̀ jù wá lọ àwọn Yorùbá náà ló máa sọ pé kó tó ṣe bí òwe ẹ̀yìn ìyá wa ní ìrírí òun ni ẹ̀kọ́ àgbà this experience is the best teacher ṣùgbọ́n àwa rí i kà wípé ní 1980 láyé ìgbà wọn bí àwa ń gbà náà lọ́hùn tí wọ́n ṣẹ̀ bí àwa. wọn ti bí èmi nígbà náà nígbà 1980 tí WW tó wá ìyẹn World Wide Web a ó rí i pé àwa kan ní Nàìjíríà ò tí mọ̀ sí dáadáa nígbà náà tó bá kàwé ní 1970 1950 tá a rí ṣe rí kà nínú history a gbọ́ pé tó bá ti ń kọ final paper ẹ̀ àwọn company máa wà lójú window tó máa dúró pé máa bọ̀ lọ́dọ̀ tèmi máa bọ̀ ní Shell máa bọ̀ ní Chevron ṣùgbọ́n láyé ìsìn kò rí bẹ́ẹ̀ mọ́ there is a new system of work kò sí in fact gbogbo iṣẹ́ tó wà láyé yìí tó máa kọ́ àwọn tó wáṣẹ́ síbẹ̀ ààyè ò lè gba everybody so ibi kan tí mo fi ipò lè fààyè gbà á ti wọ system kan tó ń pè ní the skilled economy àti kúrò láyé tẹ́ pé mo parí ẹ̀rọ first class ọ̀yà àgbàṣẹ́ ó ti di ayé ohun tó mọ̀. ohun tó mọ̀ ni mo ní ọ̀rẹ́ kan tí mi ò ní fẹ́ dárúkọ lórí ètò yìí tó ń ṣe pẹ̀lú ilé ìfowópamọ́ tó lámìlaka lórílẹ̀‐èdè yìí ó ń ṣe pẹ̀lú àwọn management team wọn kò lè lo certificate ẹ̀ ọ̀rẹ́ mi ń dáadáa kó lè mo ṣe ń bàjá lẹ́nu pé lọ́gbọ́n certificate ẹ̀ kó o rà yí ẹ̀ mọ́. so big mummies lèmi náà ṣe tí mo dé ibi tí mo wà yìí. ẹ ti sọ̀rọ̀ báyìí so ó ní pé certificate kò ráyè láti gbà á mọ́ kí dẹ̀ ní reason nǹkan tó lè ṣe ló fún ní ipò níbi tó wà yìí so a ti ń lọ sí skilled economy ẹ̀yin òbí ẹ fi àwọn ọmọ yín sílẹ̀ láti lọ kọ́ iṣẹ́ particular iṣẹ́ tó bá ti jẹ́ IT technology ẹ̀sà kò kí ń kùtà ọ̀. tó ẹ ṣeun ọlágbára àpò ẹ wo ẹ jẹ́ àdókè lọ́hùn ná kí n dọ́dọ̀ ẹlẹ́rìn mọ̀sáká wá padà torí ẹ lè máa pè wọlé ẹ gbàdúrà kan fúnra yín ẹ gbà kan fún ìdílé yín ẹ gbà kan fáwọn ọ̀tá yín you know now ẹ sì mú ìbéèrè àmọ́ kí n tó lọ ọ̀dọ̀ ẹlẹ́rìn mọ̀sá ẹ mọ̀ pé bí wọ́n ti sọ̀rọ̀ IT yìí báyìí nísìn ó jẹ́ ẹ rí i pé mò ń gbé àwọn tó mọ̀ nípa ìmọ̀ ẹ̀rọ ayára bí àṣà wa ìdí ni wípé àwọn ọmọ yín àwọn ọ̀rẹ́ wa àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa tó jẹ́ pé wọn ò mọ̀ ju kí wọ́n má sá máa ṣe gbájú ẹ̀ lọ èmi ọmọ ìyá láyà bàbá alákú bàbá ẹnìkan tó ṣiṣẹ́ sọ́wọ́ òyìnbó tó jẹ́ pé àfi kọ́ lọ gbá òyìnbó àmọ́ tẹ́ ẹ bá mọ̀ wípé yes ẹ̀yin náà fẹ́ kọ́ ọmọ yín ó di bí ọ̀pọ̀lọpọ̀ ṣe dà kì í ṣe pé irú àwọn báyìí nísìnyí is actually ẹni pé mo ti ń ṣègbè is actually talking about IT ìwọ̀nba táwa náà mọ̀ ló jẹ́ ká lè mọ irú wọn yìí ṣé tí mò ń sọ yé wa báyìí kọ́lọ́mù ọ̀dà kún kọ́ràn wá lọ́wọ́ ẹ dákun ẹ fà wọ́n ọmọ yín lẹ̀ orí ni mò ń kọ́ jẹun ń bọ̀ ya ó tún di ọ̀rọ̀ nígbà tá a mọ̀ ọ̀rọ̀ sọ bàbá Adédayọ̀ tí máa ń lọ tún ṣèkan lónìí tí Adébọ́lá ọmọ bàbá Ọmọ́tọ́lá tí wọ́n kà á dókítà sẹ́yìn náà lẹ́kọrin wọlé àwa náà ní àti àṣẹ so ayé ò dúró sójú kan mọ́ ayé ń róòlù níwáyò bí àṣà àwọn ẹnìkan ẹ jẹ́ ní lókè lọ́hùn bá a bá lọ bá a bá dé yìí wà béèrè ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ wọn á wà ṣe kí ni ẹ mọ̀ pé wọlé mò ń lọ mò ń bọ̀ mi ò tí ì dé. ìmọ̀dára nílé ayé ẹlẹ́rìmọ̀sá Institute of Technology iná ló ní ká má fòyà other courses like computer software engineering computer hardware engineering tó fi mọ́ networking and system security kò tán síbẹ̀ rárá professional diploma wà ní sẹpẹ́ bẹ́ẹ̀ láti wọ́n bá àwọn short training ọlọ́sẹ̀ méjì ọlọ́sẹ̀ mẹ́ta fún on the job training ẹ má gbàgbé o ẹlẹ́rìmọ̀sá Institute of Technology agbàṣẹ gbòǹtẹ̀jọba bẹ́ẹ̀ sì rèé certificate wọn wà equivalent sí OND ẹ̀dẹ̀ lẹ́fí continue computer engineering láwọn
láwọn iléèwé fásitì gbogbo nílẹ̀ yìí àti lókè òkun àti wípé ilé ìgbé wà fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ pẹ̀lú ààbò tó yanrantí. Ẹlẹ́rìmọ̀sá Institute of Technology wà ní òpópónà Ẹdẹ Ẹ̀rìn Ọ̀ṣun ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹ sì tún lè kàn sí wọn lórí ẹ̀rọ ayélujára info@eit.edu.ng tàbí kẹ́ ẹ pè nọ́mbà yìí 08062916746. Ẹlẹ́rìmọ̀sá Institute of Technology ìdánilójú ẹ̀kọ́ tó yè kooro. àdúgbò lẹ́nu ìlọrin ẹ káàrọ̀ padà àsìkò orí tẹ́ ẹ mọ̀ pé wọlé á ti wà ní abala mú iṣẹ́ yá báyìí ẹ má gbàgbé tẹ́ ẹ bá ti pè wọlé ẹ mú nọ́mbà yín béèrè lọ́wọ́ yín so ìwà sọ àwọn ìtumọ̀ ìbéèrè eléyìí tí amóbèrè níjẹ̀jọ tí àwọn èèyàn dáhùn rẹ̀ bó ti yẹ wọ́n dáhùn rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pè wọlé ẹ má gbàgbé o nọ́mbà tẹ́ ẹ máa pè wọlé yín bẹ lójú ìwòran yín ẹ sì make sure wípé ẹ yí ẹ̀rọ móhùnmáwòrán yín lẹ̀ ẹ gbàdúrà kan fúnra yín ẹ gbà kan fún ìdílé yín ẹ gbà kan fáwọn ọ̀tá yín lẹ́yìn yíhun ẹ wá ṣe bẹ́ẹ̀ ẹ wà mú nọ́mbà lónírà bàájì gan ìbí wà béèrè lọ́wọ́ Yorùbá náà ní o ẹ̀yin tẹ́ ẹ sì fẹ́ kí mi náà kò sí wàhálà adúgbò lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wà láti orílẹ̀-èdè Ghana thank you very much orílẹ̀-èdè Togo Congo Zimbabwe tó fi mọ́ South Africa àti Benin Republic Abidjan ńkọ́ ẹ ṣeun adúpẹ́dúpẹ́ ìbànújẹ́ òní dé bá yín ṣé mo ti pe Congo ṣá orílẹ̀-èdè Congo orílẹ̀-èdè Burkina Faso ẹ ṣeun adúpẹ́dúpẹ́ gbogbo yín náà ni à ń rí ìpè yín tó sì jẹ́ pé a máa tẹ̀síwájú láti máa rí ìpè lágbára Ọlọ́run bá mi Èdùmàrè ẹ jẹ́ n béèrè ìbéèrè yàmọ́ kí n tó béèrè Mr. Olúdáyọ̀ Yes, sir. Nice Home Taste Restaurant àwọn ni wọ́n máa ń fún wa ní oúnjẹ tí àwọn àlejò wa tí wọ́n fi ṣe ẹ̀kẹ́mì ní jọjọ tí wọ́n bẹ ní life camp ní Àbújá wa ní àhín àwọn náà wọ́n ó tuntun sọ pé ká tún gbé oúnjẹ fún yín báwọn ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ Nice Home Taste Restaurant. Nice Home Taste Restaurant ẹ ṣé o iléeṣẹ́ yóò ní jẹun àmì o kò lè a máa lọ lókè ní àmì kí n tó béèrè ẹnìkan ń bẹ̀ ń bẹ̀ náà ẹ jẹ́ ń gbé pè yìí ṣọwọ́ yá o hello yes sir ẹ yí ẹ̀rọ mẹ́rin máwòrán yín lẹ̀ sà ta là ń bá sọ̀rọ̀ láti bo. orúkọ mi ni olóyè ọ̀bìnàbí nàí tí mo fẹ́ bá lé àgbẹ̀ tí mo ti kó ìlú ẹ̀kọ́ nípínlẹ̀ Ògùn. nínú ẹ̀kọ́ bẹ́ẹ̀ni. ìmọ̀ ẹ̀kọ́ gangan bẹ́ẹ̀ni. wà láìta láìsí mọ̀bí láìla sí wa kábíyèsí ìbànújẹ́ ò ní dé bá yín sà. àbí àṣẹ ìgbìmọ̀. kẹ́ tó di pé ń sọ pé kẹ́ ẹ gbàdúrà kan fúnra yín dókítà Ọlámídé èmi náà gbé mẹ́ẹ̀kọ́ dáadáa at least mo rántí pé odidi ọdún 16 mo lò mẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni sà ẹ ṣeun ẹ kú ìdòdìmú ọ̀dà ẹ bá mi ṣe bẹ́ẹ̀ ẹ bá mi gbàdúrà kan fúnra yín ẹ gbà kan fún ìdílé yín ẹ gbà kan fáwọn ọ̀tá yín. àdúrà tó fẹ́ tí mo nílò Ọlọ́run lórí mi àti lórí àwọn èèyàn mi. òde ní. mo nílò tó fẹ́ kí Ọlọ́run ṣàánú mi. òde ní o àmì o ó yẹ gbàtọ̀. kí ààbò Ọlọ́run kó ìjà ní orí ilẹ̀ wa. àmì o ó yẹ gbàdúrà fáwọn ọ̀tá yín náà. mo ti ń gbà aládùúrà pé tó gba àwọn ọ̀tá tó gbé pa mi tó má ní ṣe kápá lónìí. ẹ̀yin náà máa sáré dáadáa o. ìgbàdúrà fáwọn ọ̀tá mi pé tó má ní ṣe kápá lónìí tó má tẹ̀sán tó ní búrọ̀dà. àmì èèyàn lọ ní ọ̀dà ṣé ẹ ní ìbéèrè tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ Mr. Olúdáyọ̀ àbí kí kẹ́ ẹ mú nọ́mbà ni. à ń gbọ́ yìí. ìbéèrè tí mo rọ̀ ní pé ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìmọ̀ràn àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ayélujára yìí wọ́n jẹ́ kí àwọn òṣèlú yìí kó ní àwọn ìgbèríko tí wọ́n ń pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa wọ́n kó ìgbòho sí àwọn ìlú ńláńlá nítorí pé kò sí àwọn ẹ̀rọ ìgbàlódé ilé àrọ́mọ́tó wọ́n fà á wọ́n fi pèsè àti ìdánilẹ́kọ̀ọ́ ìgbàdé grassroots ó máa jẹ́ ìrànlọ́wọ́ fún àwọn ọ̀dọ́. ọ̀dà ìntàṣeré Mr. Olúdáyọ̀ ọjọ́ kan ìgbè yín wá tẹ́wàá ṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn ṣe gbà bẹ́ẹ̀ ọ̀dà ẹnu béèrè ní pápápá. ìbéèrè kejì ẹgbọ́n kí ni ìyàtọ̀ láàrin àlọ́ àpamọ̀ àti àlọ́ àpagbè.
àlọ́ àpamọ̀ ni àlọ́ ṣókí nípa tí a máa sọ ìtumọ̀ rẹ̀. àlọ́ àpagbè ń kọ́sà. àlọ́ tẹ̀ nípa tí ó máa la orin nínú tí ọ̀rọ̀ tí ó wà lẹ́gbẹ̀ẹ́ wa. ó yá ẹ la fóònù yìí mọ́lẹ̀ kẹ́ wá pàtẹ́wọ́ fún ẹyin dáadáa ẹ ju fóònù yìí lẹ̀ kẹ́ pàtẹ́wọ́ fún ẹyin sà. ẹ ṣeun mọ́gbà àlọ́ àpamọ̀ inú àlọ́ oníbèrè kúkúrú àlọ́ àpagbè ni àlọ́ onítàn ìyàtọ̀ tí ń bẹ ń bẹ nu ẹlẹ́kùn ọ̀gbẹ́ni Olúdayọ̀ èèyàn kan ń bẹ ń bẹ mo fẹ́ sọ pé àwọn tí wọ́n máa ń pè yìí báyà kẹ́ kúkú máa fún ẹlẹ́bùn nígbà tí kẹ́ máa fún ẹlẹ́bùn lọ́sọ̀ọ̀sẹ̀ yọ̀ọ̀dà báwọn. hello àbá orebete Mr. Olúdayọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ lẹ́ẹ̀ bí bàbá wọn ti pè láti Mẹ̀kọ Ògùn state ẹ mọ̀ rẹ̀ Mẹ̀kọ Ògùn state nu ṣé ẹni tó bá bẹ mọ̀sẹ̀lẹ̀ yọ ọmọ Mẹ̀kọ ọmọ ìṣẹ̀lẹ̀ rẹ̀ ẹni tó bá mọ̀sẹ̀lẹ̀ yọ ọmọ Mẹ̀kọ ẹ dákun ṣé tá a bá gbé yín wá pé kẹ́tì ẹ̀ wá kọ́ àwọn èèyàn ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ètò yìí tá a kàn fi yín ṣe program kan ṣé ẹ wà. tèmi ti ń tòótọ́ tí n bá wà máa wá. lágbára Ọlọ́run ẹ ṣeun ẹ̀yin aráalé bí ẹ ti ń wò wá ẹ jẹ́ ń gbé pè yín náà ẹ ló ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ o. hello àbá ojú òpó òun ni ò fi bẹ́ẹ̀ jágeere lọ́dọ̀ yín bẹ̀yẹn àti ní 19 missed calls níbí ẹ dákun wọ́n bínú ẹni ẹ wà láti wá kọ́ wa ǹjẹ́ gbogbo ẹ̀yin aráalé pátápátá a máa fi ọjọ́ sí i débi wípé wọ́n lè wá kọ́ àwọn èèyàn ẹ̀yin náà máa mú àwọn ọmọ yín pé ntọ́ ọkọ̀ nǹkan báyìí o àmọ́ a sọ kìí ṣe lónìí hello ṣọwọ́ ya hello ṣọwọ́ ya o tálà ń bá sọ̀rọ̀ láti bò tálà ń bá sọ̀rọ̀ láti bò àbà nọ́mbà tó pè yẹn ṣe orílẹ̀-èdè Nàìjíríà +225 náà ní nọ́mbà tó pè wọn ẹ̀yin rò pé orílẹ̀-èdè Nàìjíríà ni àlòyìn ní orílẹ̀-èdè Nàìjíríà ẹlòmíín bẹ́ẹ̀ hello ṣọwọ́ ya hello tálà ń bá sọ̀rọ̀ láti bò yes sir kí lè pé pàṣẹ sir yes sir láti bó sà láti Benue state ẹ gbàgbọ́ àkàn fún ayé ẹgbà kan fún ilé ẹ̀kọ́ fáwọn ọ̀tá yín sà ẹ gbàdúrà kan fúnra yín ẹgbà kan fún ilé yẹn ẹgbà kan fáwọn ọ̀tá yín. àmì o. àmì o ó yẹ gbà tọ̀tá yín. ọ̀dà ẹsẹ̀ òun lọ́pọ̀lọpọ̀ ǹjẹ́ ẹ ní béèrè tẹ́ ẹ fẹ́ béèrè lọ́wọ́ àlejò mi kí ẹ tó mú béèrè. ọ̀dà ẹ mú béèrè láti béèrè kìíní sí kẹwàá. Number 3 ìbéèrè kẹta àlọ́ o. àgbààgbà márùn dá oko etílé ṣùgbọ́n poro oko mẹ́rin náà ni wọ́n ní kíni o. àgbààgbà márùn dá oko etílé ṣùgbọ́n poro oko mẹ́rin náà ni wọ́n ní kíni o. ewu wa lè rí láì bí ìsìn ewu lè rí láì bí ẹ ẹ̀dà ewu lè rí ní ìsìn a ní ẹ̀dá yóò béèrè ẹ̀rìn mi rẹ́rìn yóò bá ní àgbààgbà márùn dá oko etílé àmọ́ poro oko mẹ́rin ni a ní ìka ọwọ́ ni o 1 2 3 4 5 poro mélòó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ 1 2 3 4 ẹ pàtẹ́wọ́ fèmí náà ná kọ́lọ́mù ọ̀sánú kó tó di wípé a máa ṣe bẹ́ẹ̀ a máa tẹ̀ wájú ẹ dákun ọ̀gá wa torí ọ̀gá wa ní ìmọ̀ ìní ìsìn nínú iṣẹ́ IT data analysis tí ẹ̀ ń ṣe yìí ṣé
ilẹ̀ wa nìkan ló wà fún ni àbí ó wà fún òkè òkun ó ní bí ẹ tún ṣe lè ṣe tí ẹ tún fi ṣiṣẹ́ dókè òkun. ṣe mọ̀ pé mo sọ ní àárín kan nígbà tá à ń bá ètò lọ mo sọ wípé tó bá ń sọ nípa iṣẹ́ tó lè mú yàn dúró ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ẹni tí yàn bá jẹ́ ọ̀rẹ́ àbí colleague ní gbogbo ibi ní orílẹ̀-èdè ní gbogbo àgbáyé yìí òun ni IT. mo lè sọ fún yín pé àmọ́ iṣẹ́ tí à ń gbà lọ́pọ̀lọpọ̀ tí ó tẹ̀ ń ṣe ní Nàìjíríà rárá torí àwọn knowledge àti skills ta ní ìyẹn ni wípé tó bá jẹ́ IT person tó jẹ́ ẹ̀kọ́ tó wà ní line yìí kò síbi tó ti lè gbaṣẹ́ nínú yàrá ẹ̀ wá máa gbaṣẹ́ pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ọ̀dà ẹ jẹ́ kí n wá ṣe báyìí bóyá kẹ́yìn náà kúkú wá polówó lórí ètò yìí báyìí àbí yóò ṣáàgùn dáadáa báwọn èyí ò ní kókó on a final note nítorí àkókò wa ó ti ṣe bẹ́ẹ̀ ó ti ń kó wa ní pápá mọ́ra ní ọwọ́ tẹ wà yìí kí ni àfojúsùn yín àti pé ìrànlọ́wọ́ ògan lẹ́yìn gan lè ṣe fáwọn akẹgbẹ́ wa tí ń bẹ nílé. ok àfojúsùn mi ni wípé kí n dára jù báyìí lọ nínú plan mi ní skills mi ní IT àfojúsùn mi ni pé kí solutions ta ní gẹ́gẹ́ bí organization kó di ẹ̀kọ́ tí gbogbo èèyàn máa adopt gẹ́gẹ́ bí àwọn solutions tá à ń gbọ́ káàkiri tí mi ní fẹ́ dárúkọ lórí ètò ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn solutions táwọn èèyàn ń gbọ́ káàkiri kí solutions tó náà kó wà adopted across the globe ìyẹn ni then àwọn nǹkan tá lè ṣe fún àwọn èèyàn àwọn ọ̀rẹ́ àtàwọn younger generations ni pé a máa ń give out to free class nígbà mìíràn láti lè fi upgrade skills àwọn èèyàn ní IT fún àpẹẹrẹ ní ọ̀sẹ̀ tó kọjá alábàáṣiṣẹ́pọ̀ mi ìyẹn colleague mi ní ibi iṣẹ́ wa ó personally host online trainings fún àwọn èèyàn ṣùgbọ́n gẹ́gẹ́ bí àmọ̀ tẹ́yìn náà mú wá àti tí kan lára àwọn tó pè mú wá lórí ètò yìí àwọn náà máa kàn sí láti lọ sí ìgbèríko láti ṣe physical sessions láti ru wọn sókè ní ọ̀nà tán wà lè gbà láti fi adopt to technology nítorí wípé àwọn bàbá wa àwọn òbí àwọn ni wọn ò ní choice they have no choice than to adopt technology. àwọn rí i pé nígbà kan ẹ̀ ń sọ̀rọ̀ pa sendo phone nípa àwọn Nokia 33 tàbí àtijọ́ ó tó lè ṣe ni pé kó send message kó fi pè àmọ́ ní ìsìn ó lè ṣe video call kódà ìyàn ní àwọn ṣe wedding ní Canada àwọn attend ní Nigeria through Zoom pé àkú wedding àwọn kọ́nà jẹun bẹ́ẹ̀ ni ní reception mélòó àti bẹ́ẹ̀ ni so ohun tí mo fẹ́ sọ ni pé àwọn òbí wọn ò ní choice ju kán lo technology àbí kán adopt ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀dọ́ má dúró de pé kó máa adopt àbí kó máa lo technology rí wípé o ní lára ó kópa lára technology itself o mọ bó ṣe ń ṣe o mọ bó ṣe ń build ẹ̀ orí application gbà bẹ̀rẹ̀ sí ní inquisitiveness láti mọ̀ pé báwo ni kí ni ṣe ṣẹlẹ̀ báwo ló ṣe rí gangan nípasẹ̀ náà a ṣe ẹ sí ọ̀pọ̀lọpọ̀ opportunity tó wà around. tó ẹ bá ń dágbére fáwọn aráalé àkókò ti lọ. tó ẹ̀yin aráalé mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ tún attend ètò yìí ètò Sówónyá ẹ má fi ètò yìí sílẹ̀ torí ó jẹ́ ètò ọlọ́gbọ́n òtòléyè ó dàbọ̀. ok ẹni bí wọ́n tún ṣe ẹ̀ ń dàbọ̀ Samuel Olúwayọ̀ Ọlámídé apọ́nbẹ́pọ̀ representator tó gba skiyaski miskiyaski yagbayaski entertaining refreshing and tantalizing èmi tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ní kò mọ̀ kọ́ lọ́rùn ọba mi lódìdí fi ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ jíǹkì ọpọlọ tèmi tó fi sọ mídìí ọ̀pọ̀lọpọ̀ láàrin pèdèpèdè káàbàtà ní tilé toko òjò pátápátá fẹ́rẹ́ kókò lu bàtáyà pátápátá apàpàtà lórí àpáta fẹ́ràn kátàpátá sẹ́nu ó jẹran akátá tó sè lórí àpáta pátápátá alápàtà bínú sí alápàtà àpáta tí alápàtà gbé sókè tàtàtà ọ̀pọ̀lọpọ̀ onípàtà ọlọ́run ọba mi Èdùmàrè ni kò jẹ́ kí àpáta tí alápàtà gbé sókè tàtàtà pa alápàtà mi pátápátá. lórúkọ gbogbo àwọn ọ̀dọ́ àjọ ṣiṣẹ́ pẹ̀lú lónìí ojúlówó ọmọ ìyẹlẹ́jà tó dolóògbé ń gbòòrò ìlúdèrè ń jẹ́ sí ààrẹ mẹ̀kúnnù káàbàtà MC tó pọ̀ nílẹ̀ fún náà ni màá máa dágbére fi pé ká tún fi ire àti ayọ̀ pàdé àmọ́ ẹ má gbàgbé ẹ lè pe nọ́mbà dókítà Ọlámídé fún ìpolówó ọjà fún gbogbo ẹ̀yin fẹ́ẹ́ pè ní fún MC àti orin níbi gbogbo lágbàáyé mo ń lọ Amẹ́ríkà mo ń lọ London kò sí wàhálà nọ́mbà mi rè 08034865342 ẹ lè bá mi chat ní WhatsApp then ẹ má gbàgbé tẹ́ bá ti fẹ́ gbókòrò ọjà wá tẹ́ ẹ bá pè mí tí ò bá lọ lórí ìkànnì Facebook àní Kaftan TV Yorùbá lórí ìkànnì Instagram Kaftan TV Yorùbá lórí YouTube Kaftan TV Yorùbá ẹ bá wa dọ̀rẹ́ pọ̀ ẹ like ẹ share ẹ̀yin gan máa mọ̀ pé kí ni ó pọ̀ nílẹ̀ jọra wọn lọ ó tún ṣe kí ni ó tún dọjọ́ mẹ́jọ ó dàbọ̀. ìlọ́mọ eléèrè tó ń pèdè ọmọ olórin tó ń kọrin
mo tún ti gbára mi ràn dé o ẹ bá mi mú jó ẹ̀yin omi tẹ́ wọ́n wà nílé èmi ni ọmọ yín Sàdémọ́lá Suzy Ògúnsìsì ẹ wo. òkìtẹ́ fíìmù wà ní fọ́. lórí Kaftan TV Yorùbá la wà ṣàfojúsùn ayé tó rẹwà ẹ wo ẹ má yí kúrò ń bẹ̀ ó pọ̀ gan. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. àwọn yá pẹ̀lú dókítà Ọlámídé omi yàn mí o omi yàn mí o ọgbọ́n omi yàn mí o ètò ìṣọwọ́ yá o. ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà Ọlámídé Àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rìnrìn